Hello, kí ló ṣe fún ẹ tó nà báyìí? Kí ló ṣe fún ẹ? Hello? Ó tún fàmì la ṣe ó ti ń kọjá ìyẹ máa fẹ́ ìlú ẹ̀ palẹ̀ ó yá fi sílẹ̀ fún oníbàjẹ́ oníbàjẹ́ ó ní mo fẹ́ lòdì ó bá mi fẹ́ òṣì. Kí ni problem tó ní? Kí ló ìwọ ṣe fún? Wọ́n gbàgbé bí ìlọ ń gbà tí mo fi bèbí ṣe yìí. Just imagine. Ṣé ìwọ lẹ kó fi bèbí ṣeré ní àbírú ilé? Ó yá gbé bèbí ẹ̀ fún un. Ó dà pé o lẹ́kọ̀ọ́ rárá tọ̀. Èmi ni mo ń bẹ̀ sọ̀rọ̀ tó ń wo mi báyẹn. O stupid. Ó dà pé òun kọ ẹ. Orí ẹ̀ ò gbé. Give it to me, my friend. Gbé bèbí ẹ̀. Níbo ni wọ́n lọ? Ilé wa mi. Ó yá máa lọ sílé ń tiẹ̀. Màá mú wọn tiẹ̀. Ok. Tó bá ti délé ṣe ni kò pa. Báyọ̀ lọ́pọ̀lọ́ ọ̀gá àlùkò oníjẹ̀wùrù alápá má ṣiṣẹ́ lòkó alájẹ̀mọ́kọ̀. Bọ́yọ̀ bọ́y olójú kò mú kò lọ ọpọlọ ló fi ń da ọ̀rọ̀ rú ọpọlọ ló fi ń parí ẹ̀. Bọ́yọ̀ bọ́y lọ̀gá àlùkò oníjẹ̀kújẹ. Bọ́yọ̀ bọ́y àfàwọ̀rajà ó rẹwà kó rẹwà ó ṣàtijọ́ mọ́ pupa. Bọ́yọ̀ bọ́y sẹ́rí ẹ mọ̀ láti yín lẹ̀ kẹ́gbọ́n tí mo máa ń sọ o sẹ́mu ká ìkéré nídìí nǹkan ẹni ẹ dákun bí n bá ṣe fi sí ni kẹ́ ẹ bá ń fi sí o ẹjọ́ wà bẹ́ẹ̀ kẹfílẹ̀ bẹ́ẹ̀ só ti yé yín sẹ́mu pé mo sọ fún yín pé mo ti rí ẹni tọ́mọ mi fẹ́ẹ́ o bó bá sì wulẹ̀ kó burú tó ẹlẹ́nu rún lọ láàmú ìyá rẹ o ọmọ mi lọmọ mi ń jẹ́ o ẹ dákun mo ti lẹ́ni tọ́mọ mi fẹ́ẹ́ o bí n bá wá rí ẹni tó yí ọ̀rọ̀ mi padà nínú ilé yìí kò sí tí n lè ṣe fún tọ̀hún o mo lè gbé sẹ́pẹ̀ mo lè pe àrálé lórí mo lè pe Ṣàngólé lórí kò sí tí n lè dà lára o èmi mo lọ́mọ mi o. Baálé mi. Kí ni baálé rẹ tó fẹ́ wí baálé rẹ kí ni má jẹ́ gbọ́ kankan mọ́ o má jẹ́ gbọ́ kankan mọ́ o. ọ̀gá máa gbé mi lẹ́nu ní tí mo mọ̀ ní tèmi ládélé ni mo mọ̀ tí mo fẹ́ fi ọmọ mi àdùfẹ́ fún o ó ní mo fẹ́ fi ọmọ mi àdùfẹ́ fún o kẹ́nikẹ́ni má sì yí padà o. Bá mi Túnjí àfẹ́sọ́nà mi ń kọ́. Túnjí ṣé Túnjí aláṣọ. Túnjí tíṣà. Túnjí tíṣà kọ́ Túnjí ìjọba ni kó o mú ìjọba tó jẹ́ bàbá tíṣà sọ̀rọ̀ kéjọba ní sanwó tíṣà kó o mú ìjọba tó jẹ́ bàbá tíṣà wá ìyìn lè gbà lọ́wọ́ rẹ̀ ẹni tó lè fẹ́ tí mo lè ṣàdúrà fún ọ tó bí sùn tó bí wà lẹ́ ń bẹ̀ kọ̀ kọjá aládélé tó bá yí pinnu mi padà tó bá ètò bá tiẹ̀ bíire nu yín kó yí pinnu mi padà ẹ lórí ìgúnná ọ̀dà ń sọ bẹ́ẹ̀ sì gbá kàbà lọ lè ṣe. Ẹ wo èmi ò fẹ́ ládélé ọ̀kọ́ mi ò fẹ́ ládélé Àdùkẹ́. Sọ́dọ̀ tó wà lẹ̀ ìṣúrù ló ṣe o. Àdùfẹ́ ó sàmọ̀rọ̀ bàbá rẹ̀ tó bá ti dé tẹ̀gùn rẹ̀ bá ti gùn báyìí agbára mi ò gbé o. Òwò náà sàmù sùúrù láṣẹ o kó ya ṣe sùúrù ni. Tí o gbọ́. Nǹkan tèmi ṣàmọ̀ ní pé tíṣà lè ti máa fẹ́. A ló ṣe sùúrù. Ẹ wo ẹ má jòrò o. Báyọ̀ lógo ṣá ló ń pa ẹ́. Rárá mo ń ṣáàdùn àwọn kankan ni. Bóyá kò lanu kọ́ta gbòdì ẹ̀ sí. Látẹnu jẹ. Ẹ mọ̀ sí ń tọ̀dọ̀ tí inú mẹ́tẹ̀ẹ̀ta nǹkan mú mọ̀ káàrí báwo bọ̀ inú. Ẹwà ẹ ṣe ojú ara. Ọ̀gá sí àmọ́ lọ. Ẹ ò fẹ́ tó lọ ẹ̀ léṣe ni.
pé kí ni pé gbajúmọ̀ oko lásán ni. kí ló rí o. ọ̀gá ṣé ẹ̀rí ti ń ṣẹlẹ̀ ń bí àti kúrò ní ìsìn ni ńgbà lọ rè epo bẹ́ẹ̀ bá wò mí dáadáa ọ̀gá ẹ rí i pé ńṣe ni mo kàn ń pariwo bọ́yọ̀bọ̀ kì í ṣe pé wù mí kí n mọ̀ ṣàyìn ọ̀gá mo wò bóyá mo lè rí ẹni tí ó bá ń gbé orin ni ṣé àwọn pé gbogbo ibi tá a ti ń lọ láti jẹ yìí tá a mọ̀ ń kó àwọn ọjà wa yìí lọ tá a bá ṣe ń dé ìgbèríko ẹnu ọ̀nà ìlú báyìí láti mọ gbórúkọ yín lọ́tún lọ́sì láwọn gbọ́ bọ́yọ̀bọ̀ ọ̀gá á lò tọ́gbọ̀n ṣẹ́jú níbi tá a ti kó ní ìsìn kódà ẹyẹ kan báyọ̀ pè yín mo tún wá ń bá yín pè káwọn èèyàn lè gbé kó lè gbà lẹ́nu mi ọ̀gá yín rèéyàn kan báyìí tí ó bá ń pè é kódà ẹni tó tepo fún wa gan kò dá yín mọ̀ ọ̀gá ìwò kọ́lọ̀ mọ́ solúwa rẹ̀ ní gbajúmọ̀ kí lórúkọ rẹ̀ ní jèrè. gbajúmọ̀ kí ni o sọ̀rọ̀ ẹnu ẹ̀ ìtumọ̀ nǹkan tó ń sọ fún mi sí ni pé local champion ni mí. ẹ̀yin lẹ sọ yín o sọ báwọn. ok oúnjẹ ọ̀sán yìí wọn ló ti jẹ yẹn. erékeré nu ẹ mọ̀ sí báwọn ọ̀gá. èmi mo sọ bẹ́ẹ̀. ọ̀gá ẹ mọ̀ sí báwọn. èmi ṣe erékeré àbí. ọ̀gá ẹ mọ̀ sí báwọn. abẹ́ ṣe erékeré. ẹ̀jẹ̀ mèrè ni mò ń bá yín ṣe ẹ̀yin tó yẹ pé káàkiri gbogbo àgbà ńlá yín lẹ ti gbajúmọ̀ ẹ̀yin yẹ pé gbogbo ibi tá a bá ti ń lọ báyìí ní àwọn pariwo bọ́yọ̀ tí ẹ bá ti pé kí àwọn olórí ibú àwọn tá a kó lọ́dọ̀ wọn nísìn wọn dá yẹn ọ̀gá yìí tó yẹ pé ẹ gbajúmọ̀ káàkiri ni láti ilé ayé ìtẹ́ ẹ ti gbajúmọ̀ dọ́run. abẹ́ gbajúmọ̀ dọ́run mọ̀tálíkà jẹ́ ti jàtì. láì mi ò rọpa lù rí ṣá ọmọ pupa ẹgbẹ́ rẹ̀ pa ló ń dà òkú obìnrin. ọ̀gá yìí náà wọ́n fi jọ. hello. ẹ̀yin náà háì. kí ló yẹ. ẹni ẹ̀ lò ǹjẹ́ lẹ́yìn náà háì. ọmọ tó yá yìí. dákun ọmọ tó gbọ́n pa ẹ̀ yín bò lọ́nà ọ̀nà lẹ́yìn. ọ̀nà ọbẹ̀ náà lẹ mú ilé o. ọ̀gá ẹ rí i pé ohun ìbàjẹ́ díẹ̀. ṣé mo ní kó dá sí ṣé mo gbé ẹnu ẹ sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ ó tẹnu bọ̀ ṣù ó bàjẹ́ ọmọ yẹn wá ń sìn ó ti lọ ó jára nkì wá ń sìn ó ti lọ. tẹ́lẹ̀ mo ní pé olóúnjẹ ọ̀sán àbí fíì tó tún ṣe ń sìn yìí kò sóun jalè fún ẹ. ọ̀gá ẹ mọ̀ sí báwọn ẹ gbogbo eré lèmi gbà èmi ìgbà kéèyàn mọ̀ fi pa mí o ẹ mọ̀ sí báwọn bọ́mọ òun ló ní ọmọ ọ̀rọ̀ sọ. ó mọ bí bá o. àdùfẹ́ ṣé kí n wá sọ fún ọ pé mo mọ̀ nígbà tí n máa ti fẹ́ ṣe níwàá máa tanra mi bí. ṣé bó sọ pé o nífẹ̀ẹ́ mi ni. àdùfẹ́ mo nífẹ̀ẹ́ rẹ sórí gbogbo ọ̀nà ọkàn mi pátá tí wọ́n bá là báyìí ìfẹ́ rẹ ló kún bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí ìfẹ́ rẹ ń bẹnu ọkàn mi tí bàbá rẹ wá ń fi tipátipá tí wọ́n ń yọ dànù bí ìgbà tí èèyàn ń yọ jìgà wọ́n sọ pé o ò lè fẹ́ tíṣà abisokoto tó fẹ́ pé àwọn ọmọ ọba alábẹ́gi tìlú abẹ́gi ńlọ́fẹ̀ẹ́ tó yẹ pé ìsákọ̀lẹ̀ ń wọlé lójúmọ́ nǹkan wọlé lóṣù àwa tó jẹ́ pé tọ̀ bóṣù ọ̀parí àárín nǹkan kan gbà wọ́n ní ò lè fẹ́ wa kí n mọ̀ wá fẹ́ ṣe ṣé kí n para mi ni. kí n má tàn yẹn èmi ò lè fẹ́ mọ kábíyèsí kankan o nítorí pé wọ́n gangan lọ́kàn mi yàn. àdùfẹ́ ọkàn rẹ yàn mí tòótọ́ ọkàn tèmi náà sì ń yọ ṣùgbọ́n bọ́kàn wa sì ń yanra wa bẹ́ẹ̀ ni bàbá rẹ yàn kó o pé irọ́ ìfẹ́ wo lè dúró lọ́kàn ara wa tí bàbá rẹ ní wàhálà o tí bàbá rẹ ní wàhálà ìmọ̀ tá a fẹ́ sílé lórí. ṣé ti bá mi máa para mi sun ọlọ́run ni nígbà bá para mi sun ọlọ́run tán bí a lọ máa gbà. àdùfẹ́ ọlọ́run ò ní jẹ́ ò ní rí kú kan bí o ṣe yí o mọ́ para rẹ o ààyè rẹ wúlò jòkú rẹ lọ nígbà tí èsì ẹranko ni wọ́n sọ pé tọ òkú ajá ọ̀sán ju ààyè rẹ lọ bọ́ bá wà ṣubú tọ̀ dánù nísìn dákun sí òkú rẹ ní màkìmọ́lẹ̀ sóko ẹni mọ̀ mú báyìí mọ́ ku o ọlọ́run ní jẹ́ orí ku o á yanjú ẹ̀ ní o ò ní rógun ku o ikú bọ̀ àánú. ọmọ yìí dáa ṣé o sì ní wọn palẹ̀ mọ́ nígbà jẹun tán wọ́n bá mi ké sí ìyá rẹ̀ wọ́n bá ń bọ̀ ọmọ wa kó dúró sọ́hún kó mú gìtá yín bọ̀ fún mi ọjẹ́ yín ó tún béèrè pé kí wọ́n wá ọlọ́njẹ́ ọgbọ́n kí wọ́n wá ẹ̀fọ́ nǹkan lẹ́nà wọn pa lówe
kẹ́sì yà rẹ̀ bọ̀ mo wí wọ́n ní ṣé kí wọ́n wá jẹun báàgì ṣé kò jíṣẹ́ ní ká wí ní nísìn àbí ọ̀yá rẹ̀ kọjá nílé ni. ẹ máa kọ́ ní ọ̀rẹ́ mọ́. mo máa lọ lọ́kàn. ẹ ní kọ́ ni. wọ́n wọ̀nyí wọ́n mú yòókù lọ. àtẹgbẹ́ yẹn ní ibò ẹran rọ ẹran òkú máa lọ ẹ̀ ní. ọlẹ́ ni ń wá. bẹ́ẹ̀ni. èmi lè. orí ọ̀rọ̀ ọmọ rẹ̀ Adùfẹ́. ń tọ́jú sí mi bọ̀ sọmọ pé kì í bínú ọmọ àlèyàn ní mọ́fà ọmọ sọmọ pé ọmọ gbogbo bí mo ṣe ń bá a sọ nítubínúbí níyanrí fún àfàìmọ̀ kọ́mọ̀ lọ jẹ́ pé bí ọ̀rọ̀ rẹ̀ ṣe já sí nígbà tó yẹ délé ọ̀dọ̀ mi ọ̀sán àrántí bó ṣe délé ọ̀dọ̀ mi ọ̀rántí tí wọ́n kọ́ ọ ní papamọ́ra dọ́dọ̀ mi àfàìmọ̀ kọ́mọ̀ lọ jẹ́ pé irú owó bá náà lápadà lò fọmọ rẹ o. bàbá olóyè. nǹkan ni lọ́mọ pariwo fún bàbá olóyè kọ ọba ni ṣé bó ṣe pariwo bàbá olóyè tọmọ bá gbọ́ sọmọ pé ó lè tẹ́tí sí gírí tí ọmọ gbọ́n ta bá ń sọ ni tó bá sì wá gbọ́n ta bá ń sọ tọmọ ń bá ẹ sá lọ tọmọ ń bá sá lọ tí ń bá wa ọmọ ntì orí rẹ ní sẹ́wọ̀n jalè o mo ń sọ fún ọ ọmọbìnrin yìí o tó sì jẹ́ pé tí ẹnìkan ní mọ yí ọ báyìí dúró náà ṣé o fẹ́ sọ pé o ti gbàgbé nígbà tá a bí ọmọ yìí nígbà tí bàbá wa kí wa èyí wọn alábẹ́gi tìlú abẹ́gi wa ní tó wá kí wa sọ rántí gbólóhùn tí a sọ́njọ́ náà lọ́hùn nígbà tí a ń ṣàdúrà fún wa pé ọmọ wọn dàgbà o yóò dògbò o yóò tó bàbá yóò tó ya o tán fi sọ pé ọmọ ìgbógun tí ń bẹ lára rẹ̀ làwọn fẹ́ ló ń wo àwọn tán fi ní ẹkún tọmọ ń sunjọ́ náà tọmọ nígbà tọmọ sí wẹ́ẹ̀ ọmọ yìí ó wà wọn o wọ́n wá ní àwọn ò ní fẹ́ ohun tí wọ́n fi lẹ́njọ́ náà nù pé ọmọ àwọn aládélé làwọn fa ọmọ ilé lọ ọmọ ló ti wá dàgbà ló ti tó pàjẹ́ yìí o ládélé ọmọ wọn òun náà ló ti tẹ́ ní ọkùnrin yìí ọmọ làwọn ń bá sọ ọmọ tán láwọn fẹ́ pàjẹ́ làwọn ń bá sọ yìí o ní sọ pé tíṣà kan ló wọ́n fẹ́ yìí o ó ṣe kú sọ fún kó fi tíṣà lẹ̀ kọ́ lọ lè fẹ́ jọba. baálé mi ọmọ mi lẹ wá sọ díẹ̀ díẹ̀ tẹ́ fẹ́ pàjẹ́ nìyẹn o. ìmọ̀jọ́ tí ọ̀rọ̀ tó yé wa àtọmọ yìí pípa jẹ tá à ń sọ ohun yóò túmọ̀ sí pé kí wọ́n dáyọ̀ dùbúlẹ̀ kí wọ́n dùn lọ́rùn là ń sọ fún ọ ni ní tá à ń sọ ni pé tọmọ bá ti dàgbà tó ti tẹ́ ní ọkùnrin ó ti tó pajẹ nù èdè ìgboro ní pípa jẹ èdè àmọ́ mi ní ìgboro nu tán ti mọ̀ pé tọmọ bá ti maturity ó ti tó rún jẹ ó ti tó gán kónkó. baálé mi ń tèmi ẹ wò mí ọwọ́ mi rókèrè o èmi ò lọ́wọ́ sí o. ọ lọ́wọ́ sí. n lọ́wọ́ sí. bọ́ọ̀bá lọ́wọ́ sí èmi sáà ní bàbá mi lórí ilé tó ti yọ èmi lọ́wọ́ sí fúnra mi bọ́ọ̀bá fi ọwọ́ tiẹ̀ sí mọ́ fẹ́ tẹ̀mí gan sí i lọ́ba tán ọmọ wọn ságbọ̀dọ̀ sá lọ bọ́ọ̀bá ilé sá lọ kò sí tí ó lè da láàrin mi àti ẹ̀ o. bye oh bye. ẹ̀wọ̀n lẹ́yà wa. lóko. èmi nu ẹ̀yẹ kó rajé náà mìíràn bó láti já wa fún yín ní ìsìn bó láti kọjá wa. ọ̀gá ẹ̀ bọ́yọ̀ bọ̀yìn kan bẹ̀. ọ̀gá mi lẹ dárúkọ lẹ́ẹ̀fi dá lálẹ́ gàràgà ọkùnrin mẹ́ta nu. èmi gan obìnrin mẹ́ta. kò dùn lẹ́nu. ìyá wa àwọn bí èèyàn bá wò yín fínífíní téèyàn fojú sùnùkùn òyìn dáadáa ní tààràtààrà èyí ò rí pé láwẹ́láwẹ́ lọ́nà mẹ́ta téèyàn bá papọ̀ yóò dẹ ẹ̀kọ́. lẹ́kọ̀ọ́ dákẹ́ ẹnu ẹ̀ bẹ̀ ó ti tó fún mi lọ́jà. èèyàn tí ẹ bá yín ṣe kéèyàn mọ̀ tí ì bá yín ṣe ni ẹ ti mọ̀ bínú ẹ ó dà bó lẹ ṣe fẹ́ sí kí ni kí n kó wá. ó ṣàmọ̀ pé pip product ó jẹ́ mi lọ́wọ́ kódà àwọn kọ́sítọ́mà mi wọ́n ní ìfẹ́ pẹ̀lú nígboro gan. àti ìyàwó náà dọjọ́ sí rẹ̀. mo jẹ́ òsínbàjẹ́ pip product. ò ní mọ̀ ìlọrin mọ̀ kó gbogbo rẹ̀ wá ní ìṣẹ́jú díẹ̀ ní kẹ́ ẹ̀ fún sẹ́kọ̀. sáré lọkọ wá jẹ àwọn èèyàn bó ṣe máa ṣe ọ́ dáadáa kiri nìyẹn. àtàdà mo mú mọ́lẹ̀ kí ni ẹ̀ oṣù mi dọ́ọ̀nù ẹ bẹ̀rẹ̀ mò ń tọ̀ fẹ́ tọ̀ come on go súnmọ́ jọ. ọ̀gá sáà tún mọ̀ fojú orí tọ̀ ní báyìí. kára ya àwọn ibi tá a ti ń ṣe bọ̀ ẹ́ dáadáa tí wọ́n ṣe ló pọ̀ jù ó ti máàkì ju ẹsẹ̀. olórí
Bá a ṣe gbé yàrá rẹ wọlé òde òde. Ọ̀gá ìwà. Ṣé wájọ? Ìwà. Nbẹ́ ti ní kí n lọ rè mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ mi pé èmi yín èsẹ̀gbẹ́ pé kí n lọ rè mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀. O tiẹ̀ mèrè sáré wájà rẹ. Ṣé kò ṣe ọmọbìnrin tálánù yẹn nìyẹn? Ọmọ tálánù tó fi wá páyà yẹn tó fi wá wọ́ tó ṣe níṣẹ́ ọmọ sí. Ẹ dákun kí n tíya. Tá mọ̀ bóyá olórí ibú rẹ̀ ti lọ rí jalè báyìí. Gbólóngbè lọ. Kí wà ń tì yín báyìí nìyí? Kí n tí? Ọ̀gá. Wọlé. Sẹ́mọ̀ lọ́nu. Ọ̀gá. Ọ̀gá ẹ mọ̀ sí èké. Ẹ mọ̀ sí ẹ̀jẹ̀ wẹ́lẹ̀. Bye, oh bye. Kí ló tí mò ń fi ẹ̀ látàárọ̀ tó gbé kọ́? Fún mi wà bedroom ló wà. O ní kúrí fún tó sọ yẹn. Èmi ń pè ẹ́ láti àárọ̀, o ò gbé kọ́ mi. O wá sọ fún mi nísìnyí pé fún ẹ̀ wà bedroom kan. Jóná níbo ló lọ toródé báyìí? Ok, ìwọ ṣòṣì lọ àbí? O jáde kúrò nílé o ṣòṣì lọ kúrò nínú ilé o rántí mú fún ẹ̀ dání. Àyẹ̀bẹ̀kọ̀, o já wẹrẹ ni, o ṣòṣì lọ àbí? Àbújá wèrè ń jẹ́ tó jíjí tá ló kúlẹ̀ fún. Ta ló kúlẹ̀ fún? Ṣé o fẹ́ gbélé ìjẹ́ mi? Bode, I'm sorry. Calm down. Please. O tún ní kúre lẹ́ẹ̀kan sí. Listen, ibi tó bá lọ, jẹ́ kó máa rókì lọ́kùn ẹ̀ o because mi ò mọ reason tó ṣe múra báyìí. Tó múra bí ẹni pé wọ́n ń ṣègbéyàwó àbọ̀ ṣòkú lẹ́yìn. O tún wá mú fóònù ẹ, o fi sínú ilé o mú fóònù yẹn dání. Àbí bẹ́ẹ̀ kọ́, do you know how many missed calls tí mo ti fún ẹ tó ti wà lórí fóònù ẹ? Wọ́n ti máa ṣe fún ẹnu lé. Ààrẹ á kọ̀, máa fún imú ẹ̀ máa fi dán inú lé. Mo gbọ́ pé wọ́n ní wọ́n lọ rè kó àwọn ọlọ́pàá wá. Sáà wo? Ẹ bá lọ́wọ́ kọ́ fún ọdún ọ̀pọ̀ mọ́sàn án, ogún bàbá wọn rà. Àwa fúnra wa lágbára wa lẹ̀ lọ́wọ́ àwọn amúnisìn. Èmi sọ̀hún, mo tú ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ká. I will deal with you in a different way. Ibú bàbá ló wọ́n pa wá àwọn náà sì pa mú bá. Èmi Àdìsá tẹ̀ ń wáre òjì mọ̀. Èmi ń sọ fún wọn bóyá tí ń dùn wọn ní. Mi ò gbọ́dọ̀ mọ sáré ni mo sá ni o. Ọya mo wo orí ẹjẹ́ rẹ̀. N kò ní mọ̀ ń wọ ẹ dákun o. Ká mọ̀ lọ sí mọ́sálásí láfẹ̀jùmọ́ kùtù hàì. Ẹ fọwọ́ gbọ́. Ìwọ tí ìwé ilé rẹ bá ń bẹ lọ́rẹ̀ bọ́ apá àbáyé n ò ní ìwé ilé lọ bọ́ apá àbáyé. Ó gbé ẹyin obìnrin ẹ fẹ́ ìlélẹ̀ kẹ́ẹ̀kọ́jú sọ́run. Ilé ẹjọ́ yìí pa á láṣẹ. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ikú ni. Twice! I go the straight! Ẹ ń bá mọ̀ pé iṣẹ́ àfin ti sún tóun ò lè sojú àdúgbò wọn mọ́ kọ́kọ́ lẹ́kẹ̀ẹ́ rẹ̀ lẹ́bàá yìí. Tẹ́ ẹ bá ní kó kun lọ́dà tí yóò bá ní ṣé kó parẹ́ ẹ̀ ní. Ṣé kó jà? Ẹjọ́ yín pé pọ̀nkan àbọ̀ lásán. Pọ̀nkan àbọ̀ lásán. Bí ìjọba forí dé ó lè tẹ́sẹ̀ nu bí àjà. Bye, oh bye. Ọ̀gá mi, ẹ mú wọn, ẹ mú wọn.
ẹ wo ọ̀gá kólúwa rẹ̀ wọ́n lè kú dànù sẹ́yìn láwọn ọmọ olórí kúta àbájá ní ìsìn wọ́n fẹ́ sẹ́wà bá yín lẹ́yìn ẹ wọ jẹ́ ń jókòó báyìí. ṣé gan-an Tọ́pẹ́ sórí tí màmá sọ ni ẹ yé máa dárin àwọn kan and by the way ṣé àwọn pípù yẹn ṣé ẹ mọ̀ra ni kí ló payín pọ̀ kí lè jọ fà pọ̀ tó wá di pé à ń jìra ẹni gbé. mi ì mọ̀ rí àmọ́ ìdá kan ni wọ́n mọ̀ dáadáa tí bá rí ìdá mọ̀. ṣé ilé ìtúdámọ̀ yẹn ṣé o mọ ilé ẹ̀? o mọ ilé ẹ̀? That's good. Sórí ọ̀rẹ́ mi kan ọlọ́pàá ni and mo mọ̀ pé jurisdiction ẹ̀ ó dé gbogbo tá a wà yìí so máa pè á lè bá mi arrest àwọn people yẹn because nǹkan tó ṣe yẹn is a criminal offence ìyẹn lè ní ìbò ń pè ní kidnap bíi pé kéèyàn fi ipá jíyàn gbé it is a criminal offence torí tá a bá fi wọ́n lẹ̀ tá a bá lọ tán wọ́n tún lè padà wá jí ẹ gbé so a ní láti kí ni láti fi wọ́n jófin. It's all right. Ire inú ọ̀gá inú o ṣe ńgbẹ́yìn là ń bá sọ̀rọ̀ lójó ńjòdì tẹ́sẹ̀nu tọ̀ọ̀kù tẹ́ ẹ fẹ́ mọ búwa ńre o akùkù mọ̀ ṣe ti afọlọ́run àmẹ́yẹ tó sun yín àwọn ibi tọ́mọ tí a náà lè dè lọ́la nínú. ẹ má bínú gbogbo yẹn ti kọjá. ẹ wò ẹ mọ bẹ́ẹ̀ mi o ọ̀gá ni kẹ́ ẹ bẹ̀ kẹ́ ẹ di mọ́gà kẹ́ ẹ sọmọ́ wọn kẹ́ ẹ sọmọ́ ọ̀gá ẹ bọ̀ gáàsì ẹ bọ̀ gáàsì. Ok tó bá insist o lè bá mi sọ̀rọ̀ tí. ọ̀gá yìí kẹ́ ẹ bù so. It's okay. Ọ̀gá ẹ jẹ́ kí n sọ wá wà náà kí n bù aṣọ. Láti lè fi ẹ̀mí mú rí ọ ẹ náwó sí ẹ jẹ bọwọ. ọwọ́ ni kí n mú wa. ẹ ẹ ń bí àpò. adúrú gbogbo ń tá a ṣe yìí. gbà bẹ́ẹ̀. ọ̀gá lógo. ṣá. lò bẹ́ẹ̀. obìnrin. baálé mi. mo róye nǹkan kan mo sì ń wo bí ó sì máa ṣẹlẹ̀ nílé ọ̀dọ̀ ọkọ ọmọ mi báyìí mo ń wò pé irú àsìkò táwa ń jẹun yìí fáwọn náà máa wà ní ọ̀dọ̀ wọn lọ́hùn tó jẹ́ pé wọ́n mọ̀ fi nǹkan sẹ́nu lọ́wọ́ báyìí ni ìfẹ́ ò ti wọnú ara wọn lẹ́nu àárọ̀ sísìn ìfẹ́ ló ń sọ báwọn. baálé mi ṣe ti gbàgbé ni nígbà tẹ́ gbé mi níyàwó àṣàǹtẹ̀ ṣé mo lè jẹun ṣúlẹ̀ ọjọ́ náà. n kí ló wá sí ọjọ́ kejì. ń gbé ibi pa mi mo owó oúnjẹ má bẹ́ẹ̀ ni. o tẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ nu ń gbé ibi pa ọjọ́ kejì owó oúnjẹ má bẹ́ẹ̀ oúnjẹ nìkan kọ́ lọ́wọ́ má bẹ́ẹ̀ tó ti yọ rántí ìdílé kejì tó wọ́n má bẹ́ẹ̀ lálẹ́. mi ìrántí jálè mẹ́fí mi là. ọbẹ̀ ẹni sọ pé gbàgbé pé a ṣe sọ̀kí lálẹ́ ẹjẹ́ náà. baálé mẹ́fí mi. sọ̀kí jọ̀hún tọ́kọ̀ fi ṣe Kilimanjaro tàbí jẹ́ tóbi di eruku janja Kilimanjaro eruku janja lọ́ba jásí ọ lábẹ́ àsọ́lá jásí ọ lórí. ọmọ yìí eléwèlé ọmọ ọtí ìjọ náà mo ti mọ iyì rẹ kọ́ pẹ̀lú ọ̀dẹ̀ mi wàláhì bí gbogbo yẹn bá ọjà yín lè bá ọjà. ṣé lóòótọ́. òmìnir ṣe òmìnir ṣe ọbẹ̀ bẹ́ẹ̀ nìkan náà ni. Adùfẹ́ ṣé o sì. kí ni táwọn wò Adùfẹ́ jóná sí òṣìṣẹ́ kọ́ ọmọ wa ti wà ní dédé àsìkò yìí ni nígbà ló sì lọ́nà ọlọ́ láàárọ̀ ò ń bọ̀ lọ́wọ́ rọ̀lẹ́ lórí ọkọ̀ wọnú. ṣé kò tọ́ lẹ mọ̀ sí. ní wọn mọ̀ parí nǹkan èmi kọ́ mo bí ọ nítorí ọkọ̀ mo lè mú nítorí ọkọ̀ mo lè mú bàbá lóye ẹ wo ẹ wúlé ta ló ń kí n bọ́ mọ́ fi mọ́ rí àwọn olóyún wúlé lé ní. iṣẹ́ ti já o. sẹ́mi ìyàwó ẹ̀yin ni mo bá rí iṣẹ́ ti já o. ọmọ wọn rí ni. baálé mi ìlú wọn rí. tó bá tó fọwọ́ kàn mí tí má fi ọwọ́ ata tí má fi sán ẹni orí rẹ̀ sì jábọ́ kó lọ́rùn. ẹ wo mọ àwọn gàrí yẹn ní ọwọ́ wa yìí o tẹ ti rí ọmọ tẹ ní ká gbé iṣẹ́ ti já o. ẹ mọ mu èmi ní kò jẹun tẹ́lẹ̀ ni kí n tèmi pẹ̀lú mọ gàrí èmi mo gbé gàrí fún ọ lọ. àwọn ni kidnapper àjọmọgbé èmi. babolóyè rè. àwọn ọlọ́pàá ẹ wo babolóyè ni àwọn náírà. babolóyè ẹjọ́ afẹ́rẹ́ yín ní àgọ́ wa. èmi odidi olóyè. àwa ni. abẹ́jà lọ. adilẹ́gẹ́rẹ́. màá bá yín lọ. adilẹ́gẹ́rẹ́. ọlọ́pàá rè ọlọ́pàá gidi àmọ́ rí báyìí ṣé ìwọ náà lè lọ mú yẹn báyìí má sọ fún mi pé ọlọ́pàá ni o tí má fi òkà sọ́wọ́ tí má gbá ọ ní otí báyìí
ó sì gbẹ lóòrò ni sọmọ pọ̀ sanra tẹ́lẹ̀. bàbá olóyè ẹ wo tẹ́lẹ̀ ẹ̀sùn dì mí. a ti lè yanjú ẹ̀ báyìí. bàbá olóyè ọ̀rẹ́ yóò sọ̀rọ̀ dáadáa. ẹ kásẹ̀ wàá lèmi náà mọ̀ ọ̀ràn wọn ìbọn mọ̀ mi mọ̀ ọ̀ràn lọ ilé ọkọ nígbà tí mo pa ní ìpa ní o sì lè jẹ́ ìtẹ̀ tán. ọlọ́pàá àti ètò ìmú. ẹ bá lọ sọ fún ẹ mú ìjọ ìfilé. ọ̀gá mi mọ̀ tẹ̀lé wọn náà ń gbà ń lé. oníjẹ̀wùrù alápá má ṣiṣẹ́ lóko alájẹmọ́kọ̀. bọ́yọ̀ bọ́y olójú kò mú kò lọ ọpọlọ ló fi ń da ọ̀rọ̀ rú ọpọlọ ló fi ń parí ẹ̀. bọ́yọ̀ bọ́y lọ̀gá lóko oníjẹkújẹ. bọ́yọ̀ bọ́y àfàwọ̀rajà ó rẹwà kó rẹwà ó ṣàtijọ́ ọmọ pupa. bọ́yọ̀ bọ́y bọ́yọ̀ bọ́y lọ̀gá lóko oníjẹkújẹ. oníjẹkújẹ o. Adùkẹ́ ọmọ oko ẹ̀wọ̀n belong àánú rẹ̀ ló ṣe mí o àánú rẹ̀ ló ṣe mí. Báyọ̀ ó pa ẹja gidigba lórí pápá. Bọ́yọ̀ bọ́ ẹnu òkúrọ́ kì máa ń ṣẹ̀jẹ̀.